ẹni tí òkú ẹ̀ bá sọnù ní Lagos State tí ò mọbi tí òkú ẹ̀ wà kó lọ sí ilé Bọ́lá Tinubu kó lọ béèrè òkú ẹ̀ ní ọwọ́ ẹ̀. Gbogbo ẹni tí ó bá ní case of a missing person tí ò mọ̀ bóyá ẹni yẹn ti kú or wà láyé, there's a high possibility kí ẹni yẹn ti kú kí Bọ́lá Tinubu ti gbé òkú ẹ̀. Ẹ lọ sí ilé ẹ̀ kẹ́ lọ béèrè àwọn òkú tí ẹ bá rí òkú yín, ẹ lọ sí ilé ẹ̀ kẹ́ lọ béèrè. Gbogbo àwọn ọmọ tó pa ní tollgate tẹ́ ẹ rókù wọn, ẹ lọ ilé ẹ̀ kẹ́ lọ béèrè. Torí Bọ́lá Tinubu ló ní gbogbo mọ́túárì tó wà ní Lagos State, òun ló ní morgue tó wà ní Lagos State. Bọ́lá Tinubu ló ní. Bọ́lá Tinubu ló ń run gbogbo pharmacy tó wà ní Lagos State. Ìyàwó ẹ̀ ìjẹ́ ọ̀kí lórúkọ ẹ̀ lady Tolorud yẹn, that very saucy lady, kí lórúkọ ẹ̀ Rẹ̀mí Tinubu, òun ló ní mortuary, ló ní cemetery, Vote and Gardens. Ẹ ní láti lọ verify gbogbo àwọn kìíní. Ẹni tó kú ẹ̀ bá sọnù tó bá ń wá òkú ẹ̀, ẹ lọ sí ilé Bọ́lá Tinubu kẹ́ lọ béèrè lọ́wọ́ ẹ̀, because òun náà ló tún tọ́jú òkú. Òun ló ní ààyè yín, òun náà ló ní òkú yín. Òun ní ó run morgue ní gbogbo Lagos State, gbogbo General Hospital Lagos State. Bọ́lá Tinubu ló run morgue ibẹ̀. Òun náà ló run gbogbo pharmacy tó wà ní Lagos State, ní gbogbo General Hospital Lagos State. Òun àti Dr. Leke Pitan. So ẹni láti wọ́ọ̀dì Dr. Leke Pitan yẹn náà, bó ṣe kàwé tó ìka wà nínú ẹ̀. Ìyàwó ẹ̀ matron ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ ní General Hospital. Wọ́n jọ run gbogbo pharmaceutical kìíní store tó wà ní gbogbo General Hospital Lagos State. So báwo lẹ fẹ́ lọ, báwo lẹ fẹ́ tú yín lẹ̀, because àwọn ló ní ààyè yín, àwọn ló ní òkú yín, àwọn náà ló ní ibi tó máa sin yín sí. Ọ̀nà dà tí wọn ò ní yọ pàtì ẹlòmíì láti fi ṣe nǹkan. Ọ̀nà tẹ́ fi rí pé gbogbo ọ̀nà ló fi fẹ́ máa generate owó. Wọ́n generate owó lórí òkú. Tọmọ kékeré bá kú, infant tó bá kú sínú hospital, wọ́n máa frustrate yín, wọ́n sáré jù sínú mortuary kó lè ṣe kíni, kó lè gba owó lọ́wọ́ yín. Tó kú bá kú ní Lagos State ńbẹ̀ yẹn, wọn ò ní tètè release òkú, wọn ò ní tètè fi death certificate ilẹ̀, torí kẹ́ má bàa rí òkú yín sin, especially òkú Muslim tó yẹ pé same day ló gbọ́dọ̀ sin. Ẹ̀rí pọ́ máa frustrate effort yín. Búṣọjọ́ kan wọ́n á jẹ́ kó lò nínú mortuary kó lè generate owó. Bó ọmọ 10 years old bá kú, wọ́n á gba owó lọ́wọ́ yín, wọ́n á sáré palẹ̀ mọ́ ẹ̀ sínú mortuary láti generate owó sínú àpò Bọ́lá Tinubu tó ní mortuary tó wà ní Lagos State. Ṣé ìwà tó dáa nìyẹn? Ṣé ìwà tó dáa òun nìyẹn? Òun ló ní gbogbo mortuary tó wà ní Lagos State, Bọ́lá Tinubu ló ràn ẹ́. Vote and Gardens, ìyàwó ẹ̀ ẹ̀wọ̀n ẹlẹ́sẹ̀ gígùn yẹn, that saucy lady Rẹ̀mí, òun ló ní Vote and Garden, which means pé ibẹ̀ náà tó bá sin yín síbẹ̀, wọ́n ní access sí gbogbo òkú tó bá kú, wọ́n ní access sí. Bọ́lá Tinubu àti Dr. Leke Pitan, former ẹni tó ní Mayowa Hospital tẹ́lẹ̀ ní Thomas, Dr. Leke Pitan, òun àti ìyàwó ẹ̀ àti Bọ́lá lọ́jọ́ run gbogbo pharmacy tó wà ní General Hospital ní Lagos State. Conspiracy. So irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá ta fake oògùn, tó gba supply fake oògùn tó fún yín, ẹ̀ kọ́ lò ẹ̀ kú dànù. Tẹ́ bá kú, wọ́n á tún gbókú yín, wọ́n á gbé lọ sí mortuary wọn, wọ́n á tún gbowó lọ́wọ́ yín. Tó bá gbowó lọ́wọ́ yín, ẹ̀ tún ra cemetery lọ́wọ́ wọn, wọ́n á tún jù yín síbẹ̀.
ọjọ́ tó bá ní the part wọ́n á kàn lọ́bẹ̀ ni wọ́n á lọ gbókùn wọ́n á yọ ọwọ́ ẹ̀ wọ́n á yọ ẹsẹ̀ wọ́n lè yọ kidney ẹlòmíì wọ́n á fi jóògùn ọjọ́ òun lè wá fẹ́ bọ́ lọ́wọ́ wọn ọjọ́ òun lè fẹ́ bọ́ ní ọwọ́ wọn. Rẹ̀mí Tinubu náà òun náà ti ní stake ní Èkó nínú gọ́ọ̀mẹ̀ntì Èkó. àbúrò ẹ̀ Lọlá Àkàndé òun ni commissioner for kí lórúkọ ẹ̀ commerce and industry àbúrò yèyé ni àbúrò Rẹ̀mí Tinubu. Constituency méjì tó wà ní Ìkẹjà ibi tí wọ́n ti mú ọmọ Ọ̀yọ́ lọ́jà ọmọ Mrs. Kasumu ibi tí bọ́ọ̀ yẹn wà ń sìn ibẹ̀ ni Lọlá Àkàndé àbúrò yèyé ibẹ̀ ló ti kúrò kó tó fi bọ́ọ̀ yẹn ọmọ Mrs. Kasumu ọmọ Ọ̀yọ́ lọ́jà kó tó fi sí ọwọ́ mú Lọlá Àkàndé àbúrò yèyé wọ́n elevate yẹn as commissioner for commerce and industry òun náà ń ṣèjọba òun bá yín ṣèjọba lẹ́kọ̀ọ́ yẹn ẹ̀dẹ̀ jókòó ẹ̀ ń wò tó bá sọ̀rọ̀ wọ́n á ní irọ́ lọ́gbẹ́ni nípa ẹ lọ verify ẹ̀ kẹ́ lọ wo because ṣẹ́rí tó bá máa fi kó gbogbo àwọn ọmọ wọn tó bá máa fi kó síbẹ̀ ẹ̀ nímọ̀ ẹ̀ kàn jókòó bẹ̀ ẹ̀ máa pè wọ́n ní yèyé aṣáájú ẹ̀ máa pè wọ́n ní aṣáájú of Lagos. Gbogbo ẹni tí ó bá ń pe Bọ́lá Tinubu ní aṣáájú of Lagos orí onítọ̀hún ò pè. That same Ìkẹjà náà ni wọ́n fi the second kilo constituency tó wà ń bẹ̀ ibẹ̀ ni Ọmọláì Muhammed náà bá jáde Ọmọláì Muhammed Kwara láti Kwara ẹ jókòó ẹ máa sọ̀rọ̀ tí ẹ bá ń sọ̀rọ̀ ẹ kọ́ jókòó ẹ kọ́ sùn ẹ máa sọ pé ó ń sọ̀rọ̀ sí aṣáájú of Lagos. Kò sí aṣáájú of Lagos o kò sí kankan tó ń jẹ́ aṣáájú of Lagos. Ọba Èkó nìkan ẹni tó bá jọba Èkó òun ni aṣáájú of Lagos. Aṣáájú tẹ̀ ń pe Bọ́lá Ahmed is aṣáájú àjèjì of Lagos. Aṣáájú àjèjì of Lagos. Aṣáájú àwọn àjèjì kò kí ń ṣe aṣáájú àwọn ará Èkó torí ẹ̀yin òmùgọ̀ tẹ́ ń pè ní aṣáájú of Lagos is aṣáájú àjèjì of Lagos and that is the second aṣáájú àjèjì of Lagos tí a máa ní ní Èkó yẹn. Ẹni tó kọ́kọ́ jẹ́ aṣáájú àjèjì of Lagos Dr. Ìgbàláyé Balógun ló ń jẹ́ ọmọ Ọlọ́fà ni wọ́n àtọ̀fà but èèyàn tó náwó sínú òṣèlú ni bàbá yẹn. Òrógìrì ló ń gbé Òrógìrì níbi Òjògíwá àbí lọ́nà Jàǹkàrà ni Dr. Ìgbàláyé yẹn Balógun ọmọ Ọlọ́fà àmọ́jọ ni wọ́n. Àwọn ló bí Túndé Balógun fractional chairman APC kẹlẹ̀wò conspiracy bí gbogbo wọn ṣe fira wọn síbẹ̀ ọmọ Ọ̀fà ni bàbá yẹn ìyẹn ló fi jẹ chairman APC Lagos State. Ọmọ ẹni tó kọ́kọ́ jẹ the first aṣáájú àjèjì of Lagos nìyẹn Dr. Ìgbàláyé Balógun ló ń jẹ. Ẹ̀yin lọ wò kẹ́ lọ verify oyè tí wọ́n jẹ oyè kan ló fún bàbá yẹn ní oyè aṣáájú àjèjì of Lagos. Bọ́lá Tinubu is the aṣáájú àjèjì of Lagos 2 torí wọn jẹ ẹlẹ́kejì tó máa jẹ́ nìyẹn over 15 years tí bàbá yẹn ti kú lọ́sẹ̀ fi Bọ́lá Ahmed jẹ aṣáájú àjèjì of Lagos. So ẹyẹ pé ní aṣáájú of Lagos mọ́ kò kí n ṣe aṣáájú of Lagos aṣáájú àjèjì of Lagos ni. Tí ẹ bá ṣọ́ra wọ́n máa pa yín tán ní Èkó yẹn ni because àwọn lọ ní General Hospital ẹ máa ní kò sí bed ní General Hospital gbogbo loot ẹ máa ní kò sí bed wọ́n á sọ pé kò sóògùn. Kí ló ṣẹlẹ̀? Bọ́lá Tinubu ràn ẹ̀ for business ni tó bá lówó lọ́wọ́
tó bá treat ẹ tó bá lówó lọ́wọ́ àwọn ló lò kú ẹ tí wọ́n bá kú tọ́tọ́ treat èèyàn ní Lagos State wọ́n sáré ju òkú ẹ̀ wọ́n jù sí mọ́túárì wọ́n á ní kẹ́ lọ mówó treatment wáyé tó ti kú tó bá jù sí mọ́túárì tó wọ́n á tún frustrate yín wọ́n á make sure pé owó jábọ́ lára yín láti gbé òkú yín gbogbo àwọn kìíní ọ̀fẹ́ ló bá dé láyé Baba Jákàndé o school ọ̀fẹ́ ló bá dé o treatment ọ̀fẹ́ ló bá dé o ẹ lọ béèrè gbogbo owó tó wá ń generate lẹ́kọ̀ọ́ yìí ṣé kò tó kí ará Èkó kó máa gba free treatment ṣé kò tó kí ọmọ Èkó àtàrà Èkó kí wọ́n máa gba kọ́ ní free education ẹ wá ń pè ní aṣáájú of Lagos báwo ló yẹ jẹ́ aṣáájú of Lagos ó ń control general hospital yín ó ń control pharmaceutical stores yín ó ń control morgue yín ìyàwó ẹ̀ control mortuary ẹ̀ dẹ̀ ń pè láṣáájú of Lagos ẹ continue.